ètò náà ń bẹ̀rẹ̀ wẹ́rẹ́wẹ́rẹ́. díẹ̀díẹ̀ náà ni. àlètò náà ń bẹ̀rẹ̀ kínkín. ètò náà ń bẹ̀rẹ̀ bíntín. àǹfẹ̀lẹ́ yìí àfi kọ́ lóhun ọba lè wí lè ṣe o. ọba tó ní sánmọ̀ tó ní ilẹ̀ tí ń jáyé. mọ̀lẹ́tò náà ń bẹ̀rẹ̀ wẹ́rẹ́. akọ́lọ́hun ọba akí ànábì muhammadu mi òjíṣẹ́ ńlá. sallallahu alayhi wa sallam. adéwálé muhammadu mustapha muhammadu mi. látara muhammad mo kí gbogbo láfàá yányányányán. èyí tó ti dé sáàrin wa àtàwọn tó ṣẹ̀ṣẹ̀ tún ń bọ̀ wá o. gbogbo wọn náà lákì lápapọ̀ sínú ilé. orí lẹ́ni o àpolówó àpọ̀ ọlọ́rọ̀ àpègbàjúmọ̀ lóríṣiríṣi àpàlálùfà lóríṣiríṣi àpèjọmọ́ lóríṣiríṣi àtúpà àwọn ìjọ lóríṣiríṣi lọ́dún yìí àpè 25 years gbogbo náà ń dún alápapọ̀ 25 years lójú wa 25 years lójú wa máa gbọ́n subhanaka rabbil izzati. subhanaka rabbil izzati. amma yasifu kabisifati. Atamallahu jalalahu Allahu jalla jalalu karabili sati ama yasifu kabisifati. Atamallahu jalalahu Allahu jalla jalalu tabi subhanaka karabili sati. subhanaka rabbil izzati amma yasifu kabisifati. atamallahu jalalahu Allahu jalla jalalu subhanaka rabbil izzati abami yasifu kabisifati. Allahu jalalahu títóbi ọlọ́run ọba tó tóbi ọba tá ò rí irú ẹ̀ tá ò fi jáde. mo ní títóbi ọlọ́run ọba tó tóbi ọba tá ò rí irú ẹ̀ tá ò fi jáde. ọba tó tóbi tí ò fara kan mọ́kàn òun ló lẹ́mí ló tún lẹ́mí wá. ọba tó fún wa lóore tó pọ̀ rẹpẹtẹ òun ní jọlọ́hun lára kó wa. mo máa kọ́ lọ́hun lókè pọ̀ tóbi 25 years tún bá wà láàyè. subhanaka rabbil izzati amma yasifu kabisifati. atamallahu jalalahu Allahu jalla jalaluhu 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 Allahu jalla jalaluhu. Allah kí Ọlọ́hun kò ṣe ó ṣe kí Ọlọ́hun ó ṣe ó ṣe. akọ́lọ́hun ọba kò ṣe ó ṣe. lórí ìjọ wa Nudwan wà lápapọ̀. lórí ìjọ wa alásàlátù. orílẹ̀ ni Omotayebi. ilé làwọn Aminat Babalola àáfàá mi ló ń ṣòde. mo ní
àfà mi ló ń ṣòde oníṣẹ́hù mi ló ń ṣòde wòlíì ló ń ṣòde ọmọ àfà ló lòde àmọ́ wòlíì ló ń ṣòde wọ́n ló ti pé 25 kí ló ń pè lédè Yorùbá náà 25 years ọdún márùndínlọ́gbọ̀n ọdún mẹ́ẹ̀ẹ́dọ́gbọ̀n ẹ ṣeun ọdún mẹ́ẹ̀ẹ́dọ́gbọ̀n tàti dájọ́ alásàlátù ìjọ alásàlátù náà díwà àbí náà díwà lórúkọ wa Nudwan àní Nudwan lórúkọ wa àti pé 25 years tàti dá sílẹ̀ Omotayebi àwọn ń ṣọdún náà lójú ẹ̀mí Fọdílátù Sheikh mi Fọdílátù Sheikh Ali Khalifa Ali Imamu Muhammadu Murtadoh ọmọ Abolaji Ainu Ridoh mi Alhaja Adabi bàbá Alimamu Musa Muhammadu Murtadoh mi Abolaji kú oríire bàbá wa Abolaji kú oríire Ainu Ridoh kú oríire Abolaji kú oríire Ainu Ridoh kú oríire nítorí bẹ́ẹ̀ Alhaja Adabi ni wá Alhaja Adabi ni wá. Alhaja Adabi ni wá o Alhaja Adabi ni wá wo bí wo ọmọ ṣéwù kàmọ́lì là wá Alhaja Adabi ni wá o Alhaja Adabi ni wá o Alhaja Adabi ni wá o ọmọ ṣéwù kàmọ́lì là wá Alhaja Adabi ni wá Alhaja Adabi là wá o Alhaja Adabi là wá máa wọ owó. Alhaja Adabi la wa o Alhaja Adabi la wa o alọmọ ṣéwù kàmọ́lù la wa Alhaja Adabi ni wa Alhaja Adabi ni wa o Alhaja Adabi ni wa Alhaja Adabi la wa o Alhaja Adabi la wa ó ti gbàgbé ọmọ ṣéwù kàmọ́lì la wa Alhaja Adabi la wa. Ṣébi tí mo wà iṣẹ́ ìtúrí mi ní ẹtún ní gòkè wá ẹ ṣàmọ̀ pé mi yan tó nǹkan sórí bọ̀dá yìí. mo lámọ ṣéwù kàmọ́lì là wá Alhaja Adabi ni wá. gbogbo àlejò wa tó ń wọlé làǹkí lẹ́yọ kọ̀ọ̀kan ẹ máa wọlé mọ́ra bá o síjọ́ Nudwan ìjọ Nudwan ló kó wa jọ ìjọ Nudwan ló kó wa jọ ìjọ Nudwan ló kó wa jọ ẹ máa sọ bẹ́ẹ̀ wípé Allahu salam Allahu salam Allahu salam Allahu salam ẹ̀mí àwọlẹ̀ ẹ̀mí àrọ́ra ẹ̀mí àwọlẹ̀ ẹ̀mí àrọ́ra la fi sọ pé mọ́rí àbábíkun Allahu salam mọ́rí àbábíkun Allahu salam mọ́rí àbábíkun Allahu salam mọ́rí àbábíkun Allahu salam gbogbo ṣéwù tó dìde tó gbọ́rọ̀ wá tó wá o mọ́rí àbábíkun Allahu salam gbogbo alálùfáà lápapọ̀ tí wọ́n dìde tán wá bí. gbogbo lówó ọlọ́rọ̀ tí wọ́n dìde wá síbi o. ṣé ìwádìí Ridoh ẹ̀kú oríire. ẹ rí ọ̀pọ̀ èèyàn ló dárú eléyìí sílẹ̀ tí ò tọ́jọ́ rárá.
àìmọye èèyàn ló ti dájọ́ sílẹ̀ tọ́lọ́hún òjò dọ́jọ́ lójú mi Aminatu wọ́n ṣọdún márùn lójú wa wọ́n ṣọdún mẹ́wàá lójú wa wọ́n ṣe 15 years lójú wa lẹ́ni à ń ṣe 25 lójú wa ṣẹ̀rí pọ́rọ̀ náà tọpẹ́tọpẹ́ Abolaji kú oríire la fi sọ pé má fi wọ̀n wọ́n o má fi wọ̀n wọ́n Ridoh gbogbo ọ̀nà táṣírí gbàǹbò gbogbo ọ̀nà tó lè fi ń pọ̀ sí gbogbo ọ̀nà tó lè fi ń pọ̀ sí ẹnu Ridoh ọmọ èèyàn burú jésù ọlọ́run má fi wọ̀n wọ́n o ó yá sọ bẹ́ẹ̀ àfá mi ni àfá mi ni Sheikh ẹnu Ridoh àfá mi ni Abolaji máa wọlé àfá mi ni Alhaja bí o àfá mi ni Alhaja bí o àfá mi ni Alhaja bí àfá mi ni Alhaja bí àfá mi ni Sheikh ẹnu Ridoh àfá Ìlọrin Àfọ̀njá ẹnu dùn jù yọ àfá mi ni wọ́n bí ẹni tí ó kéwu ṣe ti ń rìn wò àwa náà wò ó. ẹni tí ó kéwu ṣe ti ń rìn wò wọ́n bú wa bá wa olówó wọ́n bú wa bá wa olẹ́nìyàn àwọn tí lówó alẹ́nìyàn ẹnu Ridoh Kùránì Kẹ́rímù lówó wa láfi ní kéwu ní kéwu ní kéwu ní kéwu ní kéwu ní kéwu ní Ọmọlúwa ló bẹ̀rẹ̀ sí iṣẹ́ yẹn àti dúpẹ́. Kéwu ní kéwu Allah kéwu ní kéwu ní Ya Rabbi ló bẹ̀rẹ̀ sí iṣẹ́ yẹn. Ṣòkúrò Sheikh Kàmọ́lì ògúrò Sheikh Kàmọ́lì ni o ògúrò Ádàbí ìyá o ògúrò Sheikh Kàmọ́lù dídì mi ògúrò níwàásí àgbáyé o sọ́tùrí nárí ẹnu Ridoh Alhaja mi ṣòǹgbà mi ṣògúrò Sheikh Kàmọ́lì ni ṣògúrò Sheikh Kàmọ́lì ni ṣògúrò gbogbo Àdàbíyá o ṣògúrò Sheikh Kàmọ́lì àmọ́ wọn lòkùtà gidi ṣògúrò Sheikh òkùtà gidi ṣògúrò bàbá wo níyànjú ṣògúrò bàbá wo níyànjú o àní kéwù ní kéwù ní náà fi sọ pé alifati atẹ́nìyà alifati atẹ́nìyà. Alikẹsọ tẹ́ni alidomo tẹ́ni o lápapọ̀ jẹ́ kí n gbọ́ àìhù lápapọ̀ jẹ́ kí n gbọ́ alifati atẹ́nìyà alikẹsọ tẹ́ni alidomo tẹ́ni o lápapọ̀ jẹ́ kí n gbọ́ àìhù lápapọ̀ jẹ́ kí n gbọ́ àìhù. Àjànà sí àgbà ń san omi ẹ ṣeun. Àjànà sí àgbà. Àjànà sí àgbà máa wulẹ̀ ó ń sanwó táyé bí. Ènìyàn kúkúrú tó pẹ́ ní gígùn rán níṣẹ́. Àjànà sí ènìyàn kúkúrú tó pẹ́ ní gígùn rán níṣẹ́. Wo bí wo àwa ń kéwú ta ló sọ pé òkéwú fi ṣoore àti kéwú. Àti kéwú àtúntì kéwú náà tún kórè. ọmọ táyé bí ọmọ táyé bí ẹ jẹ́ ká orí etí inú bàbá wa Ẹnu Ridoh wọ́n ti pè mí lórí aago wọ́n ti ní táyé bí lẹ́nìí díẹ̀díẹ̀ ni o mọ̀ sí wọ́n ti bá mi sọ̀rọ̀
aago 8 alẹ́ 9 ẹ̀sìn wà ń bí. Bàbá Kàmọ́lì ò ní ilé ìgbà. Ẹ farabalẹ̀. Alhaja wa Aminatu Babalola. Ẹ mọ̀ mi o. Gbogbo nílùú lẹ́yìn ẹ mọ̀ mi.